Àbíkẹ́ so iyalode ọ̀rọ̀ wọn ti sú wa nínú yìí. Kódà àná tí mo kọjá láàfin ni mo gbọ́ tí kábíyèsí ń pa àwọn padà wọ̀ wọ́n lóyè ni. Ẹ lẹ́kọ́ àpérò. Àpérò ni yàrá. Ṣé kété ẹ wá ń ṣe ni òjì ẹ mọ̀ pé ìyá yín ń bọ̀ lọ́nà tí òjì ẹ mọ̀ ìyá yín kí. Ẹ má bínú ẹ kó rọ. Ìwọ ń tẹ Àbíkẹ́. Mo gbọ́ pé o ní wọ́n fẹ́ rọ̀ ìyá rẹ lóyè. Bọ́n bá wá rọ̀ ìyá rẹ lóyè ṣé ìyá rẹ mo fi sí i. Ọmọ gbójú mi ti wà lára rẹ nínú àbá yìí. Àbíkẹ́. Ṣé wàhálà tẹ̀yìn náà wà pọ̀ jù lábàáyé ni? Lémi ìyálóde. Ẹ gbà mí ẹ̀gbin gùn rádaràda àìfi ní pé ní àìfi èèyàn pé èèyàn. Ṣé wọ́n ní òtówó ni àbí wọ́yàn ní òtówó yàn? Ó yá ojú tí mo dì í kẹ́ ẹ ti gba bá yín lọ. Ẹ má bínú ìyá wa àjà lọlé. Àbórí kìíní ọ̀hún rádaràda àbẹ́ẹ̀rọ àgbà mí ni. Ó tọrọ ọmọ wà níbi tọmọ yìí sọ lóòótọ́. Dé lóòótọ́ ni pé kábíyèsí fẹ́ rọ̀ mí lóyè. Wọ́n bí 13 kábíyèsí dá. Ìbò bá wá rí bẹ́ẹ̀ kábíyèsí ẹ kú ìmúra ìyálóde ẹ gbà.